bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́, bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga, a yìn yín lógo fún ìwàláàyè aláìlẹ́gbẹ́ èyí tí ẹ jẹ́ kó jẹ́ ìpín wa. Ọlọ́run á fògo, ọlá àtagbára àti ìforúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àwọn ọ̀run kẹ́ ẹ gba ọpẹ́ wa. Olúwa, ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A fi ògo, ọpẹ́ àti ọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n ń wò wá nílé, bí a ti jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A fi ọpẹ́ fún Ọlọ́run wa fún ìdásí ìwàláyé àti ìwàláàyè rẹ̀ aláìlẹ́gbẹ́ lórí ayé wa. Ọlọ́run wa ẹ ṣeun, ògo ni forúkọ yín títí láéláé, àmín. A tún ti dé bí a ti ń dé láti tún mú onírúurú àwọn ẹ̀kọ́ wá sí iwájú yín kí a jọ kẹ́kọ̀ọ́ nínú Bíbélì. Ètò yìí ó jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, èyí tí ìjọ Kristi ní Oǹdó àti ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. À ń rọ àwọn tí wọ́n ń wò wá nílé pé kí àwọn náà túbọ̀ ṣèwádìí sí nínú àwọn gbogbo nǹkan wọn ni tí a ti sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ẹ sì wá ìjọ Kristi tó bá wà ní agbègbè yín, kí ẹ sì bá wọn jọ́sìn, kí ẹ sì béèrè nípa àwọn gbogbo èyí tí a ti gbé kalẹ̀ nínú ètò yìí. Lónìí, ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ wa ó ní bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ sára ènìyàn gbogbo. Bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ sára ènìyàn gbogbo. Ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò nìyí. Ọlọ́run nínú àánú rẹ̀ ó fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ìwé àwọn wòlíì tí ń ṣe ìwé Jóẹ́lì orí ìkejì, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28 sísàlẹ̀. Ó sọ àsọtẹ́lẹ̀ nípa ohun tí Ọlọ́run yóò ṣe ní ìkẹyìn ọjọ́. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Bíbélì wí, nítorí ètò yìí ó dá lé lórí Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Kí ni Bíbélì wí? Jóẹ́lì orí kejì, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28, kí ni Ọlọ́run sọ? Ó ní yóò sì ṣe ní ìkẹyìn, èmi yóò tú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó yóò máa láàlá, àwọn ọ̀dọ́mọkùnrin yóò máa ríran. Ẹ ká dúró níbẹ̀ náà. Níbí yìí, Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ nípasẹ̀ wòlíì Dáníẹ́lì pé òun yóò tú ẹ̀mí òun jáde sí ara ènìyàn gbogbo. Àwa wò ó, ẹ̀kọ́ tá a fẹ́ gbé kalẹ̀ lónìí ni bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde sára ènìyàn gbogbo. Ó ní ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò.
bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde sára ènìyàn gbogbo. Tẹ́ bá kíyèsí àsọtẹ́lẹ̀ ìwé Jóẹ́lì orí ìkejì nígbà tá kíyèsí ẹsẹ̀ 28 ó sọ pé ní ìkẹyìn ọjọ́ èmi yóò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo. A ti mọ ìgbà tí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun yóò tú ẹ̀mí òun jáde sára ènìyàn gbogbo. Ìkẹyìn ọjọ́ ni. Ìgbà wo ni ìgbà ìkẹyìn ọjọ́? Eléyìí gbọ́dọ̀ yé wa. A gbọ́dọ̀ béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ara wa bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbà wo ni ìgbà ìkẹyìn ọjọ́? Tá bá kíyèsí nínú Bíbélì tí ń sọ̀rọ̀ Ọlọ́run, a sọ fún wa pé ìgbà tí ìgbà ìkẹyìn ọjọ́ bẹ̀rẹ̀ ni ìgbà tí Jésù Kristi Olúwa wa tó wá sórí ilẹ̀ ayé tó sì ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ìgbà tí ìjọ májẹ̀mú titun bẹ̀rẹ̀ títí di ìgbà tí ó padà lẹ́lẹ́ẹ̀kejì. Ìgbà ìkẹyìn ọjọ́ nìyí. Ìgbà ìkẹyìn ọjọ́ wà nínú ìgbà ìkẹyìn ọjọ́. Ṣùgbọ́n ìgbà tí ìkẹyìn ọjọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ wòlíì Jóẹ́lì orí kejì nígbà tá kíyèsí ẹsẹ̀ 28 ó ní ìgbà Kristi títí di ìgbà tí ó padà wá lẹ́lẹ́ẹ̀kejì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ níbẹ̀ pé òun Ọlọ́run alààyè yóò tú ẹ̀mí òun jáde sí ara ènìyàn gbogbo. Ó wá bẹ̀rẹ̀ ń ka àwọn onírúurú ènìyàn. Ó sọ̀rọ̀ nípa ọkùnrin, ó sọ̀rọ̀ nípa obìnrin, ó sọ̀rọ̀ nípa arúgbó, ó sọ̀rọ̀ nípa ọ̀dọ́mọkùnrin, ọmọ ọ̀dọ́ ọkùnrin àti ọmọ ọ̀dọ́ obìnrin. Gbogbo ènìyàn ni Ọlọ́run sọ pé òun yóò tú ẹ̀mí òun jáde sí ara rẹ̀. Ìbéèrè ni pé báwo ni Ọlọ́run ṣe tú ẹ̀mí rẹ̀ jáde sí ara gbogbo ènìyàn? Báwo lọ́lọ́run ṣe tú ẹ̀mí rẹ̀ jáde sára gbogbo ènìyàn? Torí pé Ọlọ́run ti sọ pé òun yóò tú ẹ̀mí òun jáde sára gbogbo ènìyàn ní ìkẹyìn ọjọ́. Ìbéèrè ni pé báwo lọ́lọ́run ṣe tú ẹ̀mí rẹ̀ jáde sára gbogbo ènìyàn? Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. Ẹ jẹ́ ká jọ jókòó kí a fọkànbalẹ̀ kí a jọ wo Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. A ti rí àsọtẹ́lẹ̀ èyí tí wòlíì Jóẹ́lì sọ tí àsọtẹ́lẹ̀ rẹ̀ a fẹ́ wo ìgbà tí àsọtẹ́lẹ̀ náà tó wá sí ìmúṣẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A fẹ́ wo bí Ọlọ́run ṣe tú ẹ̀mí rẹ̀ jáde sí ara gbogbo ìran ènìyàn. A sì fẹ́ wo ní ìpele lẹ́yọ kọ̀ọ̀kan kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè yé wa. Àkọ́kọ́, bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde sára gbogbo ènìyàn, òun la lè rí nínú ìwé Jòhánù orí ìkẹta. Jòhánù orí ìkẹta nígbà tá kíyèsí ẹsẹ̀ 34 ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ 34 kí ni Bíbélì wí? Ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Ó ní nítorí ẹni tí Ọlọ́run ti rán sọ̀rọ̀ Ọlọ́run, nítorí tí Ọlọ́run kò fi ẹ̀mí fún nípa òṣùwọ̀n. Ta là ń sọ̀rọ̀ nípa rẹ̀? Òun ni Jésù Kristi. A sọ̀rọ̀ níbí pé ẹni tí Ọlọ́run rán níṣẹ́ ó ń sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní Ọlọ́run kò fi ẹ̀mí fún nípa òdiwọ̀n tàbí òṣùwọ̀n. Àwọn olóyìnbá sọ pé without measure, láì ní òṣùwọ̀n ni a fún Jésù Kristi ní ẹ̀mí mímọ́. À ń wo àsọtẹ́lẹ̀ májẹ̀mú láéláé èyí tí wòlíì Jóẹ́lì sọ pé ní ìkẹyìn ọjọ́ Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sára gbogbo ènìyàn. À ń wò ó bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde. A sì wo ẹni àkọ́kọ́ tí Ọlọ́run fún ní ẹ̀mí rẹ̀ tí ń ṣe ẹ̀mí mímọ́. Òun ni Jésù Kristi. A sì kà á pé a ò fún Jésù Kristi ní ẹ̀mí nípa òdiwọ̀n, measurement, without measure la fún Jésù Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run ló kọ́ wa bẹ́ẹ̀. Jòhánù orí ìkẹta ẹsẹ̀ 34 òun ló sọ bẹ́ẹ̀ fún wa. Ọlọ́run fún ọmọ rẹ̀ ní ẹ̀mí mọ́ láì ní òṣùwọ̀n, without measure. Ìdí ẹ̀ ló fi jẹ́ pé
Jésù Kristi Olúwa wa ó ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyanu, iṣẹ́ àmì, iṣẹ́ àgbàyanu tẹ́nikẹ́ni kò ṣe rí, tẹ́nikẹ́ni kò tún lè ṣe lẹ́yìn rẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Báwo la ṣe fún Jésù Kristi ní ẹ̀mí mímọ́ láì ní òdiwọ̀n? Tẹ́ ẹ bá gbàgbé ìwé Mátíù orí 3, a rí kà níbẹ̀ pé Jòhánù onítẹ̀bọmi ó baptisi Jésù Kristi. Kí ló ṣẹlẹ̀ nígbà tí Jòhánù onítẹ̀bọmi baptisi Jésù Kristi tán? Ẹ ká wo Bíbélì ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ohun tó kọ́ wa. Ìwé Jòhánù orí 3, ká wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níhìn. Ẹ wò láti ẹsẹ̀ 14, Jòhánù orí 3 ẹsẹ̀ 14, 16. Kí ni Bíbélì wí? Jésù, nígbà tí a baptisi Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, sì wò ó, ọ̀run sì ṣí sílẹ̀ fún un. Ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì bà lé. Bí Ọlọ́run ti fún Jésù Kristi ní ẹ̀mí mímọ́ rẹ̀ nìyí láì ní òṣùwọ̀n. Ilé gbọ́dọ̀ yé wa. Jésù Kristi òun ni Ọlọ́run fún ní ẹ̀mí mímọ́ rẹ̀ láì ní òṣùwọ̀n. A dẹ̀ ti sọ bó ṣe ṣẹlẹ̀, a ti sọ bí Jésù Kristi ṣe gba ẹ̀mí Ọlọ́run. Alẹ́ ẹ̀mí Ọlọ́run bà lé Jésù Kristi bí àdàbà. Kì í ṣe àdàbà o, bí àdàbà ní Bíbélì pé àpèjúwe bí nǹkan ṣe bà léèyàn òun ni. Bí àdàbà bá fẹ́ balẹ̀ á balẹ̀ wọ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀mí Ọlọ́run ló sọ̀kalẹ̀ sínú ayé Jésù Kristi Olúwa wa. Nítorí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ìwé Mátíù orí 3 ẹsẹ̀ 14 ló sọ fún wa pé ní ìgbà tá a baptisi Jésù Kristi Olúwa wa tán, nígbà náà ni ẹ̀mí Ọlọ́run bà lé Jésù Kristi bí àdàbà. Nítorí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Jòhánù orí 3 nígbà tá a wá kíyèsí ẹsẹ̀ 24 34 ló wá ń ṣàlàyé fún wa pé Ọlọ́run fún Jésù Kristi ní ẹ̀mí mímọ́, ẹ̀mí láì ní òṣùwọ̀n, without measure. Bí Ọlọ́run bó ti tú ẹ̀mí rẹ̀ jáde sára Jésù Kristi ní gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí ìwé Jóẹ́lì orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 gẹ́gẹ́ bí Ọlọ́run kọ́ wa nìyí. Ẹ̀yin tẹ́ ẹ wò wá nílé, mo rò pé àwọn fọkàn bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ. Jésù Kristi nìkan la fún ní ẹ̀mí mímọ́ rẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ májẹ̀mú láéláé láì ní òdiwọ̀n, without measure. Ìdí ẹ̀ ló jẹ́ pé Jésù Kristi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tẹ́nikẹ́ni kò ṣe rí. Ó rìn lórí omi, ó jí òkú dìde, ó tún kú gan-an pẹ̀lú agbára Ọlọ́run, ó tún jíǹde ní ìjọ́ kẹta. Kẹ́ wo agbára Ọlọ́run èyí tí a fún Jésù Kristi gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ èyí tá a rí nínú ìwé Jóẹ́lì orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 sí ìsàlẹ̀ sí nínú ọ̀rọ̀. Gbogbo èèyàn lọ́lọ́run sọ pé òun yóò fún ní ẹ̀mí, ṣùgbọ́n ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé Jésù Kristi Olúwa wa, Ọlọ́run fún ní ẹ̀mí rẹ̀ tí ò ní òdiwọ̀n nínú, without measure. Bí a ti ṣe nìyí, bí Ọlọ́run ti gbé àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nìyí. Nígbà tá à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì, Jésù Kristi fúnra ara rẹ̀ òun ló fi dá àwọn àpọ́stélì rẹ̀ lójú pé òun yóò baptisi wọn nípa ẹ̀mí mímọ́. Ó fi dá wọn lójú ni pé òun yóò baptisi wọn nípa ẹ̀mí mímọ́. Ó sì wá sí ìmúṣẹ ní ìṣe àpọ́stélì orí ìkejì, ìbaptisi látọwọ́ ẹ̀mí mímọ́ wá. Jésù Kristi ló lóun yóò baptisi. Mo fẹ́ ka Bíbélì ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ bẹ́ẹ̀ fún wa. Ìṣe àpọ́stélì orí ìkíní gbàtà kíyèsí ẹsẹ̀ 5. Ó ní nítorí nítòótọ́ ni Jòhánù fi omi baptisi, ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisi yín kì í ṣe ọjọ́ púpọ̀ látòní lọ. Jésù Kristi ló sọ fún àwọn àpọ́stélì rẹ̀ pé ìbaptisi tá a ó baptisi wọn látọwọ́ ẹ̀mí mímọ́ wa, ẹ̀mí mímọ́ fún ara rẹ̀ ni ó baptisi àwọn àpọ́stélì gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ nípasẹ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tàrí nínú májẹ̀mú láéláé nínú ìwé Jóẹ́lì orí ìkejì
ẹsẹ̀ 28. So a ti rí ìbáptísì oríṣi méjì. A ti rí bí bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde sára àwọn ènìyàn. Àríta àkọ́kọ́ pé ẹ̀mí Ọlọ́run tá a fi fún Jésù Kristi kò ní òdiwọ̀n. Báwo ló ṣe gba ẹ̀mí mọ́ yìí? Nígbà tó kúrò nínú ìbáptísì ni Ọlọ́run kọ àkọsílẹ̀, lọ́lọ́run sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run sì bà lé. Àwa sọ pé ẹ̀mí tó bà lé yìí, Jòhánù orí 3 ẹsẹ̀ 24 ní ẹ̀mí tí a fún Kristi yìí, ẹ̀mí mọ́ta fún Kristi pé kò ní òdiwọ̀n, a ò mẹ́jọ ẹ̀ fún wọn. Gbogbo ìran àwọn ènìyàn tó kù a mẹ́jọ ẹ̀ fún wọn. Tàwọn àpọ́sẹ́lì a mẹ́jọ ẹ̀ nípa ti ìbáptísì ti ẹ̀mí mọ́, a mẹ́jọ ẹ̀ fáwọn àpọ́sẹ́lì. Ilé gbọ́dọ̀ yé wa. A sọ fún wa pé ìbáptísì ẹ̀mí mọ́ bó ti bà láwọn àpọ́sẹ́lì, a tún rí ìṣẹ̀lẹ̀ irú rẹ̀ náà ní ìṣe àpọ́sẹ́lì orí 10 tí ẹ̀mí mọ́ Ọlọ́run bákan náà tó bà lé Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀. Ó sì nídìí tí ó fi rí bẹ́ẹ̀. Ìdí tí ó fi rí bẹ́ẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kí àwọn kèfèrí, Ọlọ́run fẹ́ kí àwọn Júù kó mọ̀ pé àwọn kèfèrí náà àwọn náà yẹ lẹ́ni tí ń wọ ìjọba Ọlọ́run nípa ìgbọràn sí àṣẹ ìhìnrere Kristi. Òun ló fi rí bẹ́ẹ̀. Ní ìgbà tẹ́mi mọ́ bà lé àwọn àpọ́sẹ́lì lọ́jọ́ Pẹ́tíkọ́sì, kí ni àwọn àmì tá a fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ó bà lé àwọn àpọ́sẹ́lì? Ohun àkọ́kọ́ tí a fi mọ̀ ni pé Bíbélì ní wọ́n fi onírúurú èdè sọ̀rọ̀. Ní ètò yìí láti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kì í ṣe 100 ènìyàn la baptisi látọwọ́ ẹ̀mí mọ́ wa, àwọn 12 ni a ti fi ẹsẹ̀ wa múlẹ̀. Àwa rí kà níbẹ̀ pé ní ìgbà tí ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sẹ́lì, a sọ fún wa pé wọ́n fi onírúurú èdè sọ̀rọ̀. Onírúurú èdè tí wọ́n fi ń sọ̀rọ̀ ní ìṣe àpọ́sẹ́lì orí 2, èdè tí àwọn ènìyàn tó wà níbẹ̀, èdè tí wọ́n gbọ́ ni, èdè tí wọ́n gbọ́ òun ni Ọlọ́run fi sí àwọn àpọ́sẹ́lì lẹ́nu láti sọ. Èdè tí àwọn èèyàn wà níbẹ̀ tí wọ́n gbọ́ ohun tí wọ́n ń sọ. Tẹ́ bá ka ìṣe àpọ́sẹ́lì orí 2, tá bá wò láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5 sísàlẹ̀, èdè tí àwọn àpọ́sẹ́lì sọ, onírúurú èdè táwọn àpọ́sẹ́lì sọ, èdè tí àwọn ènìyàn gbọ́ ni, kì í ṣe èdè tí àwọn ènìyàn kò gbọ́ bí táwọn èèyàn ń ṣe lónìí. Tán ṣe oṣùkúròbòbò, àwọn ènìyàn ò gbọ́ orú èdè bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí tá a rí nínú Bíbélì tó kọ́kọ́ ṣẹlẹ̀ nípa ọwọ́ àwọn àpọ́sẹ́lì nípa pé ẹ̀mí Ọlọ́run bà lé wọn nípa ti ìbáptísì, a rí pé wọ́n fi onírúurú èdè sọ̀rọ̀. Èdè tí wọ́n sì fi ń sọ̀rọ̀ yìí, wọ́n yin Ọlọ́run lógo tí gbogbo àwọn ènìyàn tó wá sí Jerusalem fún àsè Pẹ́tíkọ́sì tí wọ́n sì fi ìyìn fún Ọlọ́run pé àwọn wọ̀nyí yin Ọlọ́run lógo ní èdè abínibí wa. Ẹ jẹ́ ká ka Bíbélì. Ṣàpọ́sẹ́lì orí 2 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 1 sísàlẹ̀, ó ní ìgbà tí ọjọ́ Pẹ́tíkọ́sì sì dé, gbogbo wọn fi ọkàn wà ní ibì kan. Lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle, ó sì bà lé gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là ahọ́n bíi tiná sì yọ sí wọn, ó sì pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì ti ń gbé Jerúsálẹ́mù. Nígbà tí wọ́n sì gbọ́ ìró yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ, wọ́n sì ń dààmú nítorí tí olúkúlùkù ń gbọ́ wọn sọ̀rọ̀ ní èdè rẹ̀. Àpẹẹrẹ pé ẹ̀mí mímọ́ Ọlọ́run bà lé àwọn àpọ́sítélì ó ní pé bí ẹ̀mí ti bà lé wọn, wọ́n ń sọ ní irú èdè àwọn tó wà níbẹ̀ tí wọ́n gbọ́, kì í ṣe èdè tí wọn kò gbọ́, kì í ṣe èdè áńgẹ́lì, kì í ṣe èdè àwọn aláìgbèdè, èdè tí wọ́n gbọ́, táwọn ènìyàn gbọ́ ní orílẹ̀-èdè gbogbo táwọn Júù wà tó wá sí Jerúsálẹ́mù. Èdè yẹn ni wọ́n ń sọ, táwọn èèyàn sì gbọ́ pé èdè náà kí ni wọ́n ń wí, wọ́n ń yin Ọlọ́run lógo. Tí ẹ bá kà á sísàlẹ̀ sí, ẹ̀mí mọ́
bó ti bà lé àwọn àpọ́sítélì in tó ṣe ni. Ó sì ẹ̀mí mọ́ yìí tó bà lé àwọn àpọ́sítélì yìí òun ló fún wọn ní agbára láti máa ṣe onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Òun ló fún àwọn àpọ́sítélì lágbára láti máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yàtọ̀ sí àwọn ọmọlẹ́yìn yòókù. Yàtọ̀ sí àwọn ọmọlẹ́yìn yòókù, agbára ìbáptísẹ̀ mọ́ta fi fún àwọn àpọ́sítélì ó yàtọ̀ sí ti àwọn kírísítẹ́nì yòókù. A gbọ́dọ̀ gbé àlàyé ìkalẹ̀ kó yé wa dáadáa. Tá a bá ti débẹ̀ a tún ṣàlàyé. Àkọ́kọ́ nìyẹn. Èkejì, a ní ìbáptísí ẹ̀mí mímọ́, abáptísí ilé Kọ̀nẹ́líù àti ilé rẹ̀ ní Iṣẹ́ Àpọ́sítélì orí 10. Nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ kìíní títí dé gbogbo ìwé orí 10 yìí, gbogbo ẹ̀ pátá òun ló ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n nígbà tá a kíyèsí ẹsẹ̀ 40 44, a rí pé bí Pétérù ti ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn ni ẹ̀mí Ọlọ́run bà lé wọn, tí wọ́n sì ń fi onírú èdè sọ̀rọ̀. Ẹnu sì ya àwọn ìkọlà tó tẹ̀lé Pétérù wá sí ìpéjọpọ̀ yẹn. Ó ti fi hàn pé àwọn kèfèrí bákan náà a gbà wọ́n sínú ìjọba Ọlọ́run nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé Kọ́nẹ́líù àti ara ilé rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. À ń wo bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde sára ènìyàn gbogbo. Àkọ́kọ́, àwo ti Kristi pé ẹ̀mí Ọlọ́run tá a fún Jésù Kristi kò ní òdiwọ̀n. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 24 34. A wò pé Jésù Kristi ló ṣèlérí fún àpọ́sítélì pé òun ó baptisi wọn nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ó sì wá sí ìmúṣẹ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. A sì tún rí àpẹẹrẹ mìíràn nílé Kọ̀nẹ́líù ní Iṣẹ́ Àpọ́sítélì orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 40 44 sísàlẹ̀. A rí pé ẹ̀mí Ọlọ́run bákan náà ó bà lé Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀. Àwọn àpẹẹrẹ bí a ti tú ẹ̀mí Ọlọ́run jáde sí ara gbogbo ènìyàn nìyí. Ó ti di àpẹẹrẹ méjì, ti Jésù Kristi, ti àwọn àpọ́sítélì. Ẹ ká wo ìkẹta. Ìkẹta ni pé bí a ti baptisi àwọn àpọ́sítélì nípasẹ̀ ọwọ́ ẹ̀mí mímọ́, àwọn àpọ́sítélì àwọn ló ní agbára láti gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́, spiritual gift. Àwọn nìkan ló ní agbára láti gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. A wo Bíbélì tó gbé àlàyé yìí kalẹ̀ fún wa. Ẹ ká wo ọ̀rọ̀ Ọlọ́run. Iṣẹ́ Àpọ́sítélì orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 rẹ̀. Iṣẹ́ Àpọ́sítélì orí 9 láti ẹsẹ̀ 9. Kí ni Bíbélì wí? Ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpọ́sítélì nígbà tí wọ́n sì gbàdúrà, wọ́n fi ọwọ́ lé wọn. Àwọn àpọ́sítélì ló ní agbára gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì láti gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. A rí àpẹẹrẹ àkọ́kọ́. À ń wo bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde sára ènìyàn gbogbo. A rí ti Jésù Kristi. A rí bí Jésù Kristi ti ṣèlérí fún àwọn àpọ́sítélì pé a ó baptisi wọn nípa ẹ̀mí mọ́. Àwa tún ńgbà tá ń kẹ́kọ̀ọ́ nú Bíbélì, a rí pé àwọn àpọ́sítélì nìkan ló lè gbọ́wọ́lé ni lórí kí àwọn ènìyàn kó gba ẹ̀bùn ẹ̀mí mọ́, spiritual gift. A sì ti rí àpẹẹrẹ àkọ́kọ́ Iṣẹ́ Àpọ́sítélì orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 nípa àwọn méje tá a yàn láti máa bójútó oúnjẹ fún àwọn ọmọ Ọlọ́run ní Jerúsálẹ́mù, ìjọ tó wà ní Jerúsálẹ́mù. Ní ìgbà tá a yàn àwọn méje ìtàn, wọ́n kó wọn wá síwájú àwọn àpọ́sítélì. Àwọn àpọ́sítélì sì gbàdúrà fún wọn, wọ́n sì gbọ́wọ́lé wọn lórí. Kí ló ṣẹlẹ̀ nígbà tá a gbọ́ wọn lé wọn lórí? Stefanu nínú wọn àti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ Ọlọ́run. Stefanu bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgboyà, pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ ká wo àpẹẹrẹ kejì. Iṣẹ́ Àpọ́sítélì orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17. Iṣẹ́ Àpọ́sítélì orí 9 láti ẹsẹ̀ 17 kí a gbọ́ ohun tí Ọlọ́run wí kó lè yé wa dáadáa. 17. Nígbà náà ni wọ́n gbé ọwọ́ lé wọn, wọ́n sì gba ẹ̀mí mímọ́
kí ìtàn yóò lè yé wa dáadáa mo fẹ́ ká kíyèsí ní ẹsẹ̀ 14 iṣẹ́ àpọ́sítélì orí 8 ẹsẹ̀ 14 kí ni bíbélì wí. nígbà tí àwọn àpọ́sítélì tí ó wà ní Jerúsálẹ́mù gbọ́ pé àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run wọ́n rán Pétérù òun Jòhánù sí wọn àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kí wọn kí ó lè rí ẹ̀mí mímọ́ gbà nítorí títí tó fi di ìgbà náà kò tí ì bà lé ẹnikẹ́ni nínú wọn kìkì abaptisi wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa ni. ẹ wo 17 ìtàkà lẹ́ẹ̀kan yẹn nígbà náà ni wọ́n sì gbé ọwọ́ lé wọn wọ́n sì gba ẹ̀mí mímọ́ ẹ ká gbé àlàyé kalẹ̀ ká tó a máa ka ẹsẹ̀ bíbélì yẹn síwájú sí ká gbọ́ àlàyé ọ̀rọ̀ Ọlọ́run. Fílípì ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn méje tí àwọn àpọ́sítélì gbọ́wọ́lé lórí ní ìṣe àpọ́sítélì orí 6 ẹsẹ̀ 6 tẹ́ bá lọ wo ẹsẹ̀ bíbélì yẹn kẹ́ lọ kà á. Fílípì ló lọ sí Samaria láti lọ wàásù ọ̀rọ̀ Ọlọ́run àwọn ará Samaria sì gbà ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Fílípì pàápàá ó tún ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu torí pé àwọn àpọ́sítélì ní Jerúsálẹ́mù àwọn ló gbọ́wọ́lé lórí táwọn àpọ́sítélì bá dẹ̀ ti gbọ́wọ́lé ẹnikẹ́ni lórí tó gbàdúrà fún yóò gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Fílípì ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣùgbọ́n ní ìgbà tí àwọn àpọ́sítélì tó wà ní Jerúsálẹ́mù tí wọ́n gbọ́ pé Samaria ti gba ìrere Kristi wọ́n rán Pétérù òun Jòhánù sí wọn. Kí nìdí tó fi rán Pétérù àti Jòhánù sí wọn? Kí wọn kó lè gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ní ìgbà tí Pétérù àti Jòhánù dé wọ́n wá kó àwọn kan jọ wọ́n sì bẹ̀ sí ń gbọ́wọ́lé wọn lórí. Ìbéèrè ni pé Fílípì ó ń ṣiṣẹ́ àmì ó ń ṣiṣẹ́ ìyanu kí ló dé tí ó fi lè gbọ́wọ́lé àwọn wọ̀nyẹn lórí káwọn kó gba ẹ̀bùn mímọ́ kò nídìí tó bá yẹ pé Fílípì ní irú agbára bẹ́ẹ̀ láti gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn mímọ́ kò tún nílò kí àwọn àpọ́sítélì ó ti Jerúsálẹ́mù wá láti Jerúsálẹ́mù lọ sí Samaria. Ìdí ni pé a ò fún wọn nírú agbára bẹ́ẹ̀ a fún Fílípì nírú agbára bẹ́ẹ̀ láti gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn mímọ́ bí kò ṣe àwọn àpọ́sítélì nìkan gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. Ìdí ẹ̀ náà fi rìnrìn àjò wá láti Jerúsálẹ́mù wá sí Samaria láti gbọ́wọ́lé wọn lórí kí wọn kó lè gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ spiritual gift nítorí pé abaptisi wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa nìkan eléyìí gbọ́dọ̀ yé wa. ẹ kàkà sísàlẹ̀ sí ní ìgbà tí Símíọ́nì rí pé nípa gbígbọ́wọ́ léni ni à ń ti ọwọ́ ẹ̀ láti ọwọ́ àwọn àpọ́sítélì fi ẹ̀mí mímọ́ fún ni ó fi owó lọ̀ wọ́n. tó bá yẹ pé Fílípì tó jẹ́ni tó gbé ìjọ náà kalẹ̀ nírú agbára bẹ́ẹ̀ kò tún nílò káwọn àpọ́sítélì ó wá láti Jerúsálẹ́mù láti gbọ́wọ́lé àwọn ènìyàn lórí. Fílípì ò nírú agbára bẹ́ẹ̀. Fílípì gan àwọn àpọ́sítélì ló gbọ́wọ́lé lórí tí ó sì bẹ̀ sí ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní Samaria tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi gba ìrere Jésù Kristi Olúwa wa gbọ́ nípasẹ̀ rẹ̀. Àwọn àpọ́sítélì nìkan gẹ́gẹ́ bí ohun tí Símíọ́nì oṣó ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn ní Samaria torí pé ó rí pé nípasẹ̀ àwọn àpọ́sítélì ni a fi ń fi ẹ̀mí mímọ́ fúnni òun ló ṣe fi owó lọ̀ wọ́n. Ẹ yẹ ká wo Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ti pé ọ̀rọ̀ Ọlọ́run ti dájú. Àwọn àpọ́sítélì nìkan àwọn ló lè gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti rí àpẹẹrẹ ìkejì. Ẹ ká tún wo àpẹẹrẹ ìkẹta. Iṣẹ́ àpọ́sítélì orí 19 ká gbọ́ tọ̀rọ̀ Ọlọ́run sọ 19 ká wo ẹsẹ̀ 5 sí ìkeje kí ni Bíbélì wí 19 ẹsẹ̀ 5 sí ìkeje. Nígbà tí wọ́n sì gbọ́ abaptisi wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nígbà tí Pọ́ọ̀lù sì gbé ọwọ́ lé wọn ẹ̀mí mímọ́ sì bà lé wọn wọ́n sì ń fọ èdè mìíràn wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ ṣáájú àkókò yìí àwọn ọmọ ẹ̀yìn 12 ní Éfésù wọn ò mọ ẹ̀kọ́ nípa ìbaptisi Jésù Kristi ìbaptisi Jòhánù nìkan ni wọ́n mọ̀ wọn ò sì mọ tó ń jẹ́ ẹ̀bùn ẹ̀mí mímọ́ spiritual gift. Paul ló wá dá wọn lẹ́kọ̀ọ́ pé ìbaptisi Jòhánù kọ́ lọ́lọ́run ń béèrè ní àkókò náà ìbaptisi Jésù ló ń béèrè
nígbà táwa baptisi wọn tán lórúkọ Jésù ni Paul wá gbọ́wọ́lé wọn lórí. Bó ṣe gbọ́wọ́lé wọn lórí, wọ́n gba ẹ̀mí mímọ́, wọ́n sì ń fi èdè onírúurú sọ̀rọ̀, wọ́n sì sọ àsọtẹ́lẹ̀. Sẹ́ni pé nípasẹ̀ gbígbọ́wọ́lé àwọn àpọ́sẹ́lì lórí àwọn ọmọ Ọlọ́run, àwọn Kírísítẹ́nì nínú Bíbélì, làwọn èèyàn ṣe ń gba spiritual gift. Ìtaari nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí, ìtaari nínú Bíbélì nìyí. Ẹ jẹ́ ká padà sínú ìwé mímọ́ Olúwa. Ẹ ká tún wo àpẹẹrẹ kan sí ká tó dádúró fún ti àkókò yìí. Ìwé Róòmù orí kìíní, ìwé Róòmù orí kìíní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11, kí ni Bíbélì wí? Ìwé Róòmù orí kìíní, nígbà tá a wo ẹsẹ̀ 11 rẹ̀, kí ló Ọlọ́run sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní nítorí tí èmi ń fẹ́ gidigidi láti rí yín, kí èmi kí ó lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí díẹ̀, kí a lè fi ẹsẹ̀ yín múlẹ̀. Ìjọ tó wà ní Róòmù a dá kalẹ̀ nípasẹ̀ pé àwọn èèyàn gbé ìyìnrere káàkiri lọ sí gbogbo àgbáyé, wọ́n sì gbé lọ sí ìlú Róòmù. Paul àpọ́sítélì kò tí ì délùú náà rí ṣáájú lẹ́tà tó kọ sí wọn. Ó wá ń sọ fún wọn nígbà tó kọ lẹ́tà sí wọn tán nínú ẹsẹ̀ 11, ó wá ń sọ fún wọn pé òun fẹ́ láti wà lọ́dọ̀ wọn, láti gbé ọwọ́ lé wọn lórí kí àwọn kó lè gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ìyẹn fi hàn wá pé nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì Jésù tá a rí nínú Bíbélì nìkan ló lè gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Lè gbọ́dọ̀ yé wa, ó gbọ́dọ̀ yé wa dáadáa. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ̀kọ́ yìí tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ torí pé àkókò wa ti lọ. A fẹ́ kẹ́ ẹ bá wa dúró kájọ wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, kájọ mọ ìfẹ́ Ọlọ́run papọ̀, kí a lè dúró nínú ìmọ̀ àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run àti wà láàyè rẹ̀ yóò máa bá wa gbé, yóò sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀ títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí ẹ bá fẹ́ béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.